Al-Qur'ani tí mo sọ̀kalẹ̀ fún sẹ́lá Muhammadu. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un. Ìwòsàn ló jẹ́ gbogbo tí ń bá ń ṣe ọ́ bọ́ bá ma Al-Qur'ani ó ju oògùn lọ. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. ó ju bẹ́rẹ̀ lọ ó ju ọṣẹ dúdú lọ ó ju gbogbo tó ń wá kiri tó ń tójú lé bọ́lé kiri lọ. Al-Qur'ani. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un. Ìkẹ́ àti ìgẹ̀ ní Qur'ani jẹ́ ká máa bá àfáàlẹ́ ká máa fùsù wa kò sí tí wọ́n ń fùsù lára wa tó ju Al-Qur'ani lọ kò sí tí wọ́n ń pọ́nlé lára wa tó ju Al-Qur'ani lọ. Al-Qur'ani náà làwa máa yí rẹ̀ àwa fá. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Al-Qur'ani náà là máa yẹ Al-Qur'ani náà là ń gbé ilẹ̀ Al-Qur'ani náà là ń dọ̀tí ẹ̀ pẹ̀lú ahẹ́nu là ń dọ̀tí ẹ̀ pẹ̀lú wà. A máa sọ̀rọ̀ ẹnu wa ó dùn lásán níbi Al-Qur'ani ìwà abú ni ó sì máa bẹ lọ́kàn wa ni ó máa bẹ lọ́wọ́ wa afa ńlá kan bẹ afa ńlá ni Yakumullahu. afa tó bu háyà tí gbogbo èèyàn mọ̀ láyé ó wá ní àwọn ọmọ akéwú tó pọ̀ Allah. àwọn ọmọ akéwú yìí pọ̀ Yakumullahu. a máa kọ́ àwọn ọmọ akéwú ní kéwú láàárọ̀ akọ ẹni kéwú lọ́sàn Kùránì náà ní ń kọ́ wọn àfàtàwí àṣebọ́bá di lóru ó ní sẹ́mi tá a fà yìí máa lọ sí. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. ọ̀dà àgbẹ̀ ìgbọ́lọ̀ tóbi ní yóò jẹ́ ń dákẹ́fà. ننزل من القرآن ما هو شفاء. sí gbogbo wa la fẹ́ máa ṣe tí ń ṣe tẹ̀ bá fẹ́ máa ṣe tí ń ṣe Yorùbá nẹ́bí kí n gbọ́. ورحمة للمؤمنين. àṣẹ́bíwá di lóru táfà bá jáde lóru olè làfà máa lọ́jà. وننزل من القرآن ما هو شفاء Ọlọ́run má ṣerú ẹ̀ fún wa Ọlọ́run. ورحمة Ẹ̀sàmí. للمؤمنين. ẹlòmíín bóyín kẹ́kẹ́kẹ́ ọmọ tí ó gbẹ̀yìn ìwọ náà má bóyín. aláàfáà tí ń kọ́ àwọn ọmọ ń kéwú láàárọ̀ lọ́sàn-án ó bá di lóru yóò máa wá lọ jáde. ننزل من القرآن ما هو شفاء. a máa wá wọ sọ̀sẹ́ sífù. الله أكبر. tó bá lọ jalè yẹn wọn kì í mú. ó wá dijọ́ kan àbá lọ jalè bíi tí jalè. الله. ó débi tí ó ti jí nǹkan àwọn onílé táwọn náà ti ń sọ dalẹni tí máa wá jà wá lólè wọn ò máa pa àǹfààní bó ti náwó àfà bó ti náwó kó jí nǹkan tí máa jí wọn bá mú àdá wọn bá gé owó rẹ̀. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. ẹ pariwo Ọlọ́run الله أكبر. ẹ pariwo rẹ̀ dáadáa. الله أكبر. Allahu akbar Allahu akbar inna dina Muhammadin inna dina Muhammadin inna dina Muhammadin صلى الله عليه وسلم. inna dina Muhammadin wa kitabahu akwa wa akiwa mukila وكتابه أكوام مقيتا. Allahu akbar tani jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ ọmọ náà ní ìdọ̀sán. الله. Inna dina
Muhammadin. Àfa lọ jókòó lẹ̀ síbi kan. Allahu akbar inna Muhammadin wa kitabahu akiwa wa akiwa mukila. Ẹ já máa tara wa díẹ̀. Ẹ fẹ́ máa wá àbúrẹ́là tí ó bò mí. Níjọ́ tó bá tẹ̀ wá sínú sàárè o, tani ó fa àbúrẹ́là síbẹ̀. Allahu akbar inna dina Muhammadin. Irọ́ gbogbo ẹ̀. Inna dina Muhammadin. Irọ́ gbogbo ẹ̀. Gbogbo tá a fi mọ̀ wọn ara wa náà nù ni. Inna dina. Iṣẹ́ Ọlọ́run tààrà ń jẹ́ àti màbọ́ lọ́n gbà bí ọgbà tá a tún ṣe fáàrí lórí ẹ̀. Allah. Àti màbọ́ lọ́n gbà fíìmù láyé. Allah. Fíìmù láyé. Kakú tẹ̀m̀pà kámú mi ń dèdè kù wá. Kọ̀mọ̀ wọn ara rẹ̀. Àwọn afi kíní bò mí lérí. Yọtẹ̀ yóò bá kú tátẹ̀ kalẹ̀. Tóorùn mú. Daniel Gabriel lásì. Allah. Wọ́n yìí ti ṣe yìí lọ́wọ́ wọn fi kẹ́mi ní òfin sàánù mi. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un Wa rahmatun lil mu'minin. Bí wọ́n ti di àfa lọ́wọ́, ọwọ́ bá bọ́ọ̀lẹ̀, bí wọ́n ti bọ́ọ̀lẹ̀, àfa àbáṣá ni mú nǹkan rẹ̀. Ó rántí mú ká má bàa da ọwọ́ náà mà láàárọ̀. Allahu akbar. Àfa bá mú ọwọ́ wálé. Bá àfa ti mọ́wọ́ délé. Ọba ńlá. Allahu akbar. Ọba Ọlọ́run ọba tí èkó lójú kan kó tó mú ni. Allah. Ẹ̀dá ní tọpinpin ẹ̀ẹ́dẹ́gbẹ́ káàkiri. Bọ́lá ń bá fẹ́ mú yàn kò ní kó lójú kan yóò mú ọ ni. Allahu akbar inna dina Muhammadin. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Àwọn àfá ẹjọ́ lọ dúró ta Kùránì tẹ́yẹ́yá. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Àbá àmọ́gbọ́n lórúkọ ọwọ́ wọlé. Ẹnìkan ò mọ ó di láàárọ̀. Gbogbo àwọn ọmọ kéwú wọ́n ti kójọ wọ́n fẹ́ kéwú. Allah. Àfó lè jáde. Wọ́n bẹ̀ ń lè kéwú látàárọ̀ títí dọ̀sán. Àfó lè jáde. Gbó wá di ọwọ́ ìrọ̀lẹ́ bọ̀ wá. Ṣé bó tilẹ̀ wù ká àfáà tó àfáà lọ́mọ kéwú tí ní ìjẹ̀mí rẹ̀ tí ó mọ síkírìtì rẹ̀. Allah. Yóò mọ̀ pé eléyìí ọ̀yà lọ ṣe nǹkan báyìí. Allahu akbar. Lọ ṣe nǹkan báyìí. Àfáà máa ń ní i lára. Àfáà wa ránṣẹ́ síkàn nínú àwọn àgbà ọmọ kéwú torí tó rà àfáà tán. Àmọ́ ọmọ kéwú náà mọ̀ pé àfáà máa ń jalè o. Ayyakumullah. Ó wá ní kó pè wá. Ọmọ kéwú wa wọlé, ó ti wọlé. Àfáà wa sọ fún pé àwọn ọmọ kéwú yòókù dà wọ́n ní wọ́n mẹ́ta ẹ sọ fún kọ́kọ́ sọ fún wọn ká máa lọ ní kò sí kéwú lónìí. Torí kò sí bí ó ti jáde kásìrí ò ní tú kò sọ́wọ́ kàn ń bẹ̀ mọ́ ó lórúkọ ọwọ́. Yóò jáde ó sọ fáwọn ọmọ kéwú kọ́ máa lọlé ó wọlé padà pàtó wọlé. Làfáà bá sí ọwọ́ rẹ̀ ọmọ kéwú. Bá a fa ti sí ọwọ́ ọmọ kéwú. Ọmọ kéwú ni kí ló dé? Ó ní pariwo. Bá a ti bí nínú ni. Allah. Kò sí irọ́ kan tí mo fẹ́ pa bí n bá pààrọ̀ fún gbogbo ayé ìrírọ́ pa fọ́lọ́hún. Allahu akbar. Wọ́n náà máa ṣèkà máa ṣàbùrú kọ̀kọ̀ kọ́ máa borí wèrè ń ta. Ọlọ́wọ́n hàn ní mà ṣàgbákò. Wa nunazzilu. Farabalẹ̀. Ayyakumullah. Ìwà àfa máa ba tèèyàn jẹ́ máa ṣàkátà ní. Olùbásọ̀ rẹ ti ń gbọ́. Aṣọ rẹ̀ fún ọdọọjọ́ alẹ́ àwọn ọmọ rẹ̀ náà tó pọ́n tọmọ ọmọ náà tó pọ́n. Allahu akbar. Máa bá tèèyàn jẹ́, máa ṣe jàmbá, máa ṣe múnáfíkìnṣì, máa ṣe gbogbo nǹkan ni a máa ṣe. Àní sọ fálá burú kó máa ṣàbùrú máa ṣàbùrú. Ọlọ́wọ́n hàn lè mà yọtọ̀ lọ́n bá dé tí ó gbẹ̀sán. Ọ rí i pé ipa ara rẹ̀ ò ní kára rẹ̀ dípò tí ó káwọ̀ ọmọ rẹ̀. Allah. La ilaha illallah. Yawma tubula sarairu.
وما له من قوة ولا ناصر. Ìjọ tí gbogbo wa wà wájú Ọlọ́run ní o, ẹnìkan ò ní ní òwò ẹnìkan. Bẹ́ẹ̀ kọ́ ni lọ. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. Àfáàní bẹ́ẹ̀ làbí ni mo pariwo sórí bí n bá kọ́ yín ní kéwú tán jẹ́ n tú àṣírí ara mi fún ọ. Bí n bá kọ́ yín ní kéwú tán láàárọ̀ lọ́sàn-án bó bá dalẹ̀ ọdún ní sẹ́tẹ̀ mi máa ṣe. Iṣẹ́ wo ni ń ṣe? Tó bá di lálẹ́ èmi a máa lọ jalè. Àmì tí mo wá ṣe lánàá májúmọ́ tòní rìsọ́ọ̀tì rẹ̀ lórí. Ọmọ akẹ́wù rẹ̀ àṣírí tú. Ẹ gbọ́ tó ọmọ akẹ́wù yìí wí. Ó ní ahadakumullahu akramakumullahu ayyadakumullahu binasrihi. Àwọn fáǹsì mi mẹ́yà yìí. Ayyadakumullahu binasrihi. Bàbá tí ì máa ń sọ bẹ́ẹ̀ fún ti kú. Wọ́n tó sọ aláwà kọ́ wọ́n ló kú jọkàn. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. Wọ́n ní sẹ́ni kẹ́kẹ́ yìí tí mà ó ní wọ́n náà lè ń sọ fún. Ọmọ akéwù ní ó bá jásí pé mẹ́lẹ̀ kan lẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń sọ fún. Ṣíṣe sí wà. Allahu akbar. Ó látọ̀ọ̀ṣẹ̀. Ọmọ tó ń rò pé òun kọ́ ń kéwú. La ilaha illallah. Ọmọ tó ń rò pé òun jù lọ. Ọmọ tó ń rò pé gbogbo nǹkan lòun fi jù ú lọ. Níbẹ̀ náà àwọn ọmọ tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ yìí. Lẹ́pẹ́ Ọlọ́run wọlé àwọn ọmọ wa láláyè yìí. Páàsì mà. Àwọn àtẹ̀sí ń pè ṣé ké ìrọ̀ gbàngbà. Fùlùfùlù ni wá. Ẹ gbọ́. Ẹmú owó náà wá, ẹmú gbóndórúkú wá. Ọba mú àfààníbù kí ló fẹ́ sí ó ní sáà máa wò mí. La ilaha illallah. La ilaha illallah. Ṣé bọ́lá ń bá dáyà lójú? Innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. Ọ̀rọ̀ rẹ tí ò tí ì lójútùú àṣẹ ni báṣẹ bá dé pé kí wọ́n sáyìn ọ̀ tó dààmú kì í mọ́. إنما أمره. Ọmọ kí wọ́n á mú gbóndórúkọ ọwọ́ tó gbé bọ́ọ̀lẹ̀ ó wá fi kan èyí tó gbé kú níbẹ̀ ó kàn rọra dákẹ́ sí i láàrin ìṣẹ́jú kan ó kàn wí kíní náà ó wí bó ti wí alábòsí. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. Bó ti wí tán lọ́wọ́ bá sọ̀kọ̀ mára wọn. الله أكبر. Ẹ pariwo Ọlọ́run dáadáa. وننزل من القرآن ما هو شفاء. Àfá àbádàmú àfá ní àfá àgbà ó ní kí ló ké sí. Ó ní ẹ̀dàkùn tẹ́ ẹ̀kọ́ wa náà ni. الله أكبر. Tẹ́ ẹ̀kọ́ wa náà ni. Ntí mo kọ́ ntí mi ò wá mọ̀. Tẹ́mi bá mọ̀ ni níjà sírí mi ó tú sí ọ lọ́wọ́. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. Àfá àdídàkùn dá mi lóhùn ìwọ ọmọ akéwù mi kí ló ké. Kí ló ké sí mo fẹ́ mà. قيمة القرآن. Ọmọ bá ní anakumullahu akramakumullahu ayyadakumullahu. بناصره. Wọ́n ní tí mo ké jẹ́ kọ́ wa ní Fátíà náà mo ké. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين.
tí o sì máa ní ọlọ́run lọ́kàn rẹ̀ Allah. ọkàn rẹ̀ dọ̀tí ó ní fatia fatia tí mo ti fatia ìwé fatia tẹ́lẹ̀ kẹrin báyìí ọwọ́ bá gé bàbá. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. ọmọ kí wọ́n ṣe fatia náà ni ó ní fatia ó ní ó tún ti gé padà báńkì padà ọmọ kéwù yìí ní bẹ́ẹ̀ ti pariwo fatia tẹ̀ nígbàgbọ́ lérí rẹ̀ ọwọ́ náà ò lè sopọ̀ mọ́ láyé. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. àwọn àfáàtò ní ẹlòmíọ̀ jalè àmọ́ jantójó lè lọ. الله أكبر. bá a ti jòkó tá à ń wúra wa tí gbogbo ẹ̀ ń dùn yìí olórí ikú lẹ́lòmí. الله أكبر. bẹ́ẹ̀ni nínú àfa ẹlòmí àfa mi ti pààyàn lẹ́kọ̀ọ́ kó tó dé àyè lónìí. الله. bẹ́ẹ̀ kò jalè àmọ́ ń ṣe tó ju olè lọ ẹ̀já lọ dún ní mal Qur'an. الله. ẹ̀já lọ dún tal Qur'an ní tányányá bẹ́ẹ̀ yà bá dún tal Qur'an ní tányányá ayé rẹ̀ ó sáyìn púpọ̀ ayé rẹ̀ ó lò púpọ̀ bí wọn náà bá wá torí Qur'an àti torí Ànábì ló fi wá.